Today we celebrate a virtuous woman, a woman filled with integrity, discipline, diligence, wisdom, and of noble character in no other person than Olúbùnmi Ọlájùmọ̀kẹ́ aya Ayọ̀dèjì Olútọ́lá. Let's celebrate her. Dàbọ̀ síbẹ̀ mi níṣẹ́ oníwọ̀n sí Ìjẹ̀bú ti fi rán mi. Ó ní oge ayọ̀ mi bí báyà bá jáyà rẹ̀ ó yẹ ká kí wọ́n. Ó ní mi bí báyà bá jáyà tó máa pọ́nlé ọkọ̀ ó yẹ ká gẹ̀ wọ́n. Ó lónìí ní ṣọjọ́ bí ìfẹ́ òun. Ó ní dùnnú òun ní ṣọjọ́ bí lónìí. Ó láyọ̀ òun ni, ó lẹ́yinjú òun ni, ó láya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ ni ó ní yàwọn ọmọ òun ni. Olúbùnmi Ọlájùmọ̀kẹ́ ni mò ń ké sí o. Èyí fújòwò arẹwà lóbìnrin mo ní ó máa dá gànjọ̀gànjọ̀. Ọlájùmọ̀kẹ́ o, òní nìkan ṣayé láṣẹ Elédùmarè. Ọdún tuntun tó wọlé tán wá lónìí o. Àsàn ẹ sọ́wọ́, àsàn ẹ sọ́mọ, àsàn ẹ sàlàáfíà òun àìkú baálẹ̀ ọ̀rọ̀. Ọkọ rẹ ní bá ọdẹ lé o. Ó ní bá ọdẹ lé bàbá tó bí ọlọ́mọ. Ìjẹ̀bú Ìmuṣin ti yá o. Ọmọ wọn ní Ìlódò nílùú Ìjẹ̀bú Ìmuṣin. Mo ní o tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó o máa gbọ́ mi bí mo ti fẹ́ máa pọ́n kí lè bàbá tó bí ọlọ́mọ. Lẹ́ ọmọ ògiri máa dàgbò. Ọmọ Ìlódò, Akínlé, ọmọ Akínlógún, ọmọ Onímùṣin àjínà o. Ìwọ lọmọ Onímùṣin ànákòrú. Lẹ́ ọmọ àgbàdo, àjíbèrè jàná, ọmọ aníṣẹ́rẹ́ ogun máa mi, ogun ò tí ì lè. Ọmọ olórí ọkàn ṣálẹ̀, ọmọ ẹrẹ́yẹ mároko, ọmọ aróko tó ẹyẹ ti fò lọ. Ìwọ lọmọ àgbòrú olóko ọ̀tọ̀, ọmọ abígún jẹ kẹrù ó bẹ̀lẹ́dìyẹ, ọmọ wòye kàlà títọ́ náà ọ̀sán gangan, ọmọ aníṣẹ́rẹ́ ogun máa mi, ogun ò tí ì lè lọ́pọ̀ kí lè bàbá tó bí ọlọ́mọ. Ayédàbọ̀ tó ṣọdún nínú ó tún ṣe mí sí nínú owó, nínú ọmọ, àlàáfíà òun àìkú baálẹ̀ ọ̀rọ̀. Ibi oníbà ojú rẹ̀ ò ní rí bí ọ̀rọ̀ gbogbo tí ń pa ọ́ lẹ́rìn ò ní pa ọ́ lẹ́kún. Ọkọ̀ oníkú mọ́ lórí onítọ̀nà wo sáré ọmọ. Ìwọ fúnra rẹ̀ ò ní fàìsàn ló gbà. Iṣẹ́